mo tún wá ń pa yẹn lójú ọ̀nà tó fà á nù lọ́sàn àyè náà gbọ́ program mi gan. Ẹ kí Yasata yẹn o ọ̀rẹ́ àìkú ti fẹ́ wà wíyà fún ètò wa igan Yasata ó tún fẹ́ wà wíyà fún ètò wa igan. Ọ̀yọ́ ti máa kún báyìí. Ọ̀yọ́ ti máa kún báyìí. Ọ̀yọ́ yóò ti máa kún báyìí. wọ́n ní bọ́mọdé ò bá tàn yóò bá àrọ́bá sì ní bàbá àtàn ní. Ẹ kú àṣálẹ́ gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń wò wá àti gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ wá látọjú iléeṣẹ́ Radio Sojema 87.5 87.5 FM tá a fi kalẹ̀ sí àárín gbùngbùn ọjà àtọ́pá nílùú Kútọ́nù lórílẹ̀‐èdè tilẹ̀ Bẹ̀nẹ̀ olómìnira. Àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá màyàmáyà wọ́n ní bó ti jẹ́ pé kò ní rọrùn fọ́ba aládé kábíyèsí aláyélúwà ọba tí gbogbo òlú ń wárí fún ọba tí gbogbo òlú ń yìn kó wá bójú pópó lẹ́gbẹ̀ẹ́ títì kó mọ àgbàdo sísun jíjẹ tó ń tadé lórí ó ṣe èèwọ̀ bẹ́ẹ̀ náà ni ò ṣe ní mọ̀rọ̀rùn fáwa náà láti mọ̀ kà sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa inú mi tún dùn lálẹ́ bàbá wa Sàkádé Ibigé Adébọ̀ wọ́n darapọ̀ mọ́ wa lálẹ́ tòní Mẹ̀múnátù Àjọkẹ́ Gbàdámọ́sí Mùínù Olúwatósìn kò ní kápí wá nílùú London náà nílùú ọba àwọn náà darapọ̀ mọ́ wa Abdulwali Ojúròǹgbé Ọláníyàn Yusuf Ìdòwú Jímọ̀ Ọbániyì àti gbogbo ẹ̀yin èèyàn tẹ́ tún ń bọ̀ lọ́nà gbogbo yín báyìí náà la kí o ìjáwọ́ ní ẹkú ilé báyìí láàkẹ́ tó ń bẹ ń lé bàbá Ọ̀yọ́ ẹ káàbọ̀ báyìí làákìrò àwọn tàjòdè akíyín tẹ̀sán akíyín tèjètèjè akíyín níbi tójú mọ́ ti mọ́ gbogbo wa pé ọdí odùn bí sálàáfíà alábàáyín Sáìdá Sádà ìyá ń Kútọ́nù gbogbo lé ń kọ́ wọ́n lẹ́ tí ò bá lò ní dé bàbá Ọ̀yọ́ àwa náà la wá sínú ètò níjẹjọ tá a dágbére Elédùmarè ọba àrí ìrọ̀ àlá ó sì sábà wa ó sọdàṣẹ ọpẹ́ ńlá ni Pretty Rufy Ṣínà Bánkọ́lé olórí David nǹkan ò ní ṣe wá láṣẹ Ọlọ́run ọba lóko Ọlọ́run ọba mi ọba adẹ́dọ̀ ọba ṣẹ̀dá
ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run elédùn tó màre ọba bẹbẹbẹ tó ti ń bẹ kí bẹbẹ ó tó máa bẹ ọba bẹbẹbẹ tó ń bẹ nígbà tí bẹbẹ ń bẹ ọba bẹbẹbẹ tí ó máa bẹ nígbà tí bẹbẹ ò bá ní bẹ mọ́ olúwa ọba mi tí ó béèrè àyè ó tó lò ó ọba alábẹ́nú àṣásí ọba alápẹ̀dúpẹ́ ọba tó mọ̀ wá tó mọ̀ wá ọba tó mọ̀ wá tó ń ti ṣe ọwọ́ gbogbo wa kábíyèsí ìwọ náà là ń fọpẹ́ fún ìwọ là ń fìyìn fún ọba àná ìwọ là ń fògo fún torí pé ìwọ náà ló ń pàlọ́ àtàbọ̀ wa mọ́ ìwọ ló bá ń sọ ṣe kó ní Muhaimu olúwa tó sì débi tó lọ ìwọ náà ló tó bá ń sọ padà ìwọ náà ló sọ wá sínú ètò lónìí ìwọ náà ló sọ ìwọ náà láwọn dúpẹ́ fún Elédùmarè ìwọ náà ló padà lẹ́yìn wa kábíyèsí Elédùmarè o ìbà rẹ náà lámọ̀jú lọ́jọ́ tòní o bàbá Ọ̀yọ́ ìbà náà lè rí jújọ́ kìíní àná tó fi dọ̀rẹ́ Olúgbó ìbà náà làwọn akọ́kọ́ mọ̀ sí ìbà lẹ́fọ̀njú tó fi dààyò fólú ọ̀dàn ó ti jẹ́ ń jẹun wa ìrìn ẹtu tó dénú igbó tí ò júbọ̀ Olúgbó ó ti dà sátíà irú wọn ni ó fẹsẹ̀ kókun ọ̀dẹ̀ọ̀dẹ̀ ni ó pa alápatà ni ó gbé lọ ó ń sọ̀nà ni ó fawọ́ ẹ̀rọ ń dè ìbà Ọlọ́run ọba mi ìbà ènìyàn ìbà ọkùnrin ìbà obìnrin ìbà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ìbà ọmọdé ìbà gbogbo ẹ̀yin olólùgbọ́ wa ìbà onílé ìbà àlejò ìbà gbogbo ẹ̀yin tó pé tẹ́ ẹ bá ti wá sínú ètò lẹ́ẹ̀ máa ń ṣí ojú òpó yín tẹ́ ẹ máa ń gbọ́ wa ìbà yín ní ìlálẹ̀ ètò ní o lọ́kọ̀ gbogbo àwọn aláṣẹ olùdarí ojú iléeṣẹ́ Ràdíò Sòjèmà lóko olóòtú ètò Olúwaṣeyì àmọ́ Balọ́lá ọmọ Arẹrú béèrè ni ọmọ tó yàrá tó rí légbò lẹ́sẹ̀ tó ní kéṣe ayé ọmọ wa jẹ ọmọ ilé Adéjàre ìlú Ìbàdàn ààrẹ Adéwọyìn Adémíká ló kọ tẹ́mi ń jẹun ò tí ì pa kọ́dà o ọmọ bàbá tí ń jáde wọ̀nyìn lójúde Olúyọ̀lé ìlú Ìbàdàn màmá lémi lọmọ òpó múlẹ́rọ̀ ọmọ jà àlẹ́ kò òpó lóṣù òpó pàjọ́ òpó kan dúdú lábí aṣọ olúwayé ní fún gbogbo àwọn bábù lápapọ̀ dídọ́ọ̀nì lágbo àwọn pèdèpèdè ẹ̀dá báyìí ni mi ọmọ lílùmọ̀ ọba lèmi ń ṣe ẹ̀bẹ̀ lèmi báyìí pé ká ẹ dákun dábọ̀ mọ́ dàkún sáàlà tèmi torí pé aṣọ àlà funfun ni gínígíní mo wọ̀ ààrẹ àpèdègbà yìí tilẹ̀ Oòduà ní bọ́bá pèdè tìlú Kétu ọ̀tún ọlọ́rọ̀ tìlú Yoko ẹlẹ́jà owó ẹ̀ tìlú Kòbẹ́ èdè lọ́mọ tìlú Tákọ̀ aṣojú ọlọ́rọ̀ tìlú Dín Ọ̀rọ̀wùmí tìlú Fọ̀ìn Lúkòsí ọlọ́rọ̀ lù Líkímù Balógun ọlọ́rọ̀ lù Kòbẹ́ ẹjọ́ lọ́mọ tìlú Sákété ọ̀rọ̀ lọ́mọ tìlú Àjàrà ààrẹ àpèdègbà ìtìlẹ̀ Oòduà ni a máa bí abẹ ní bẹ̀rẹ̀ ọ̀bẹ ní bẹ́sù ìran àwọn àtẹlẹsẹ̀ báyìí abẹ̀nàwò yóò yẹ wá lálẹ́ tòní kò ní yẹ wá dà sí Orísun Yorùbá lélẹ́yìí èmi nìkan kọ́ mo wá bàbá Ọ̀yọ́ adúpẹ́ pé òkú pé àwa náà la máa wá ẹ̀yin náà la sì máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè akónílé akálẹ̀jò akọkùnrin akóbìnrin akáwọn ọ̀tọ̀nkùlú èèyàn tí wọn ò lè sí kí wọ́n má gbé tó wa lálẹ́ ọjọ́ tòní pátápátá gbogbo wa pátápátá a ní rí gbé sọnù bí ò sí bí ọmọ àwa la máa wá ẹ̀yin náà la sì máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè lágbára Ọlọ́run talẹ́ yìí tó tún dùn nǹkan dùn orúkọ tèmi ni Dáúdà Tìjání ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ají ṣebí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ oníṣẹ́ abẹ nìkọ̀ọ̀kan ààrẹ àwọn èèyàn ń pè mí lọ́tún ló sì pé kí wọ́n ń wí. wọ́n ní ètò sáàlì sọ́dí wákàtí méjì ni. ìfẹ́ àwọn èèyàn náà ni nígbà tí irú bàbá wa Aláwìyé Ọláìwájú Àjàdí ti darapọ̀ mọ́ Àṣìṣe Àjàgbé Ìjayà Ọláìmí Kádayọ̀ Gold. síjẹyà wa. Ìjayà ti darapọ̀ mọ́ alálẹ̀ yìí. adúpẹ́ o. bẹ́ẹ̀ fẹ́tò yóò di wákàtí mẹ́ta yóò di wákàtí mẹ́ta bẹ́ẹ̀ fẹ́ di wákàtí mẹ́ta fáfàá ní ẹ̀yin olólùfẹ́ wa ni kò sí ní tẹ́ ẹ fẹ́ kó di bàbá wa Aliu Mọ́jọ̀gbé tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lójú iléeṣẹ́ Sòjèmà bàbá wa dáadáa àwọn náà ti wà létí gbọ́ báyìí nǹkan ò ní ṣe yín láṣẹ Ọlọ́run bó ṣe wù yín kétò ìwòrí yóò kúkú rí bẹ́ẹ̀ náà ṣé kọ́ọ̀mù wa lọ́rùn alàgbà Yasaki Yodoma màmá wa Georgina Pamoli àti gbogbo àwọn aláṣẹ ojú iléeṣẹ́ nǹkan ò ní ṣe bàbá Ọ̀yọ́ níjẹ̀jọ́ mẹ́ta abétòde àyànnẹ́nẹ́ gbogbo àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ́lẹ̀ Yorùbá àmọ́ àwọn èèyàn ń pè wá lẹ́yìn ètò pé àti ìsọkókó sí Ààrẹ Ọ̀nà Kakanfò alẹ́ náà wọ́n gbọ́ àyànnẹ́nẹ́ lágbára Ọlọ́run torí Òdi Ọ̀yọ́ ti mì tìtì látàná gbogbo èèyàn ti ń pè láti lé pé Òdi Ọ̀yọ́ ti mì tìtì látàná mo là ń bọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ètò pọ̀pọ̀ sísí Ààrẹ Ọ̀nà Kakanfò ó jẹ́ ń sọ pé Ààrẹ Gani Adams ti wà ní ó ti wà nù ilé tí wọ́n ti máa rò lágbára Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n sì fi ṣetán bàbá Ọ̀yọ́ ohun àtàláàfin ò ní fojú kojú tí ó fi dijọ́ Sátidé. àkíkà bó o bá sì ọ̀tọ̀lá ìdè náà bẹ́ẹ̀ ni mo sọ fún ọ̀tọ̀lá òde yìí náà
nígbà bá sì tún dijọ́ àbámẹ́ta yìí nǹkan kan sì tún ṣẹlẹ̀ láàrin òun àtàláàfin àwọn èèyàn ó gbọ́nú ètò lálẹ́ yìí ni lèmi fi sọ pé gbogbo àyèkáyè tẹ ẹ bá wà gbogbo kíbi tẹ ẹ bá wà ètò Orísun gbogbo ọmọ Yorùbá lélẹ̀ yẹn ẹ má fi ilẹ̀ o láago 10:00 ṣaago 11:00 àwọn èèyàn ń polóòtú mi wọ́n ní kí làwọn lè ṣe kí làwọn lè mọ ní tẹ́yìn náà bá ní tẹ́ fẹ́ fi ṣàtìlẹ́yìn fẹ́tò yìí ẹ pè wá 96 39 16 44 lójú òpó wa 96 39 16 44 96 39 16 44 lójú òpó ẹ̀yin tẹ́ ẹ wà ní òkèrè ẹ má gbàgbé láti tẹ +229 963 1644 tàbí plus 209 96 39 16 44 ẹ̀yin ẹ sá ti pè wá ẹ̀yin tẹ́ ẹ wà nílé náà lè dá sétò yìí ẹ pè wá ẹ dá sétò yìí ẹ méje tó ètò Yorùbá ètò Orísun Yorùbá kan gbogbo ilẹ̀ olómìnira bẹ̀rẹ̀ táwọn èèyàn jẹ́ gbádùn lọ́wọ́lọ́wọ́ lélẹ̀ àìsọ fún yín pé bí à ń lọ ibi tá à ń lọ nínú ètò yìí ó jìnnà o ó pọ̀ ibi à ń lọ ló pọ̀. àwọn èèyàn ṣe ní sáà ní máa dé lùmọ́ ní àkókò náà láde. àdèjẹ̀bù kájí bẹ́ẹ̀ máa Adéwálé Olúbàdàn fọkànbalẹ̀ àdèjẹ̀bù. àdèsàkí. Ájì Sùlàímánù Olúbàdàn fọkànbalẹ̀ àdèjẹ̀bù gbogbo olùlàdè. àwọn arúgbìn ọ̀rẹ́ sàn Muhammadu Ọláníyan kò síbi tá oyè wẹ̀sọ̀ ní olùdí. kódà àtòdé sáwúrò. gbogbo kò síbi tá à ní dé. gbogbo tó bá jẹ́lẹ̀ ọmọ ibi tí ilẹ̀ Oòduà bá wà gbogbo ilẹ̀ ọmọ Yorùbá gbogbo ẹ̀ náà láyàn nànà. Bàbá Ọ̀yọ́ mo nínú mi ń bàjẹ́ pẹ̀lú pópó tó jẹ̀lú àkọ́bí ọmọ Odùduwà bẹ́ẹ̀ bá débẹ̀ lónìí wọn ò ṣèdè Yorùbá ń bẹ̀ mọ́ wọn ò ṣèdè Yorùbá ń bẹ̀ mọ́ kò jèdè àwọn àtọ́rìn wá méje àjà mọ́ gbogbo ẹ̀ mọ́ra wọn náà wọn bẹ́ẹ̀ sì lẹni tó tẹ ìlú Pópódò ọmọ Yorùbá ní ọ̀kan bíi Asálà tí ṣàkọ́bí Odùduwà ló tẹ̀lú Pópódò gbogbo ẹ̀ náà lájànà náà torí gbogbo ìgbà kí ìgbà tí bá ti rántí àsọtẹ́lẹ̀ Oòduà àtẹ̀wọ̀n rọ̀ la máa bà mí nú jẹ́ pé sásà Yorùbá ò ní parun kò ní parun bàbá sédè Yorùbá ò ní parun ṣẹṣẹ àti ṣe àwa ọmọ Yorùbá ò ní parun ilé náà láti bẹ̀rẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ náà ni òṣèdè Yorùbá sọmọ ẹ̀nú lé mọ́ èdè Faransé èdè Gẹ̀ẹ́sì àtàwọn èdè míì ni wọ́n ń sọ bọ́ bá wá dénú ilé ẹ̀ ló máa wá ń sọ èdè Yorùbá ó ti wá dèdè bí èdè ríra èdè tí ò dá bàbá Ọ̀yọ́ èdè Yorùbá àṣà Yorùbá nǹkan tó wuyì ni ẹ méjì àfọwọ́sí júwe ilé bàbá wa. sèmúra la fẹ́ sọ ni àbí àpín la fẹ́ sọ ni àbọ̀rọ̀ tá à ń sọ fúnra la fẹ́ sọ ni èdè tó wuyì ni la fẹ́ kà ń bẹ̀. já wà nǹkan kan fi tẹ́sẹ̀ náà bàbá dé ọ̀dọ̀ Seko ní Abdulganiyu lórílẹ̀‐èdè Douala nílẹ̀ Cameroon láti padà láti kólẹ̀ bóyá Guillaume Agboko ní. bá a gbé òkè. ẹ kí olówó kéré o ẹ̀gbọ́n ẹ kí ẹgbẹ́ kọ́ńtù ẹ̀dẹ̀ náà délé ọkọ̀ wọn wà lálẹ́ mórí lọ́jà lónìí ẹ kí lórí ètò ọkùnrin yẹn ẹ pé tó fáńsẹ́ mi yẹn tó fáńsẹ́ mi. kí ló fẹ́ pè é. kíkọ́ wo ni. Aláàjì bó ló ti ráyè yìí. mo sì bí wọ́n wo ni mo sì bí wọ́n wo kí o ní ìlú. lọ́dọ̀ Ahmed. ilé kí n mọ. ẹ̀yìn ní káàdì ẹ̀yìn ní káàdì. bóòsì ọ̀wọ́ alálẹ̀ yàkó sílẹ̀ bóòsì àwọn ẹ̀rọ dára kan alálẹ̀ gan ni o wàláì. ó ti wà lọ́yọ̀ọ́ báyìí ó ti wà ń gbẹ̀bí báyìí Ghana dance.
bàbá Ọ̀yọ́ àwa náà ń dúpẹ́. bó bá jẹ́ pé èèyàn náà ló fáwọn náà lẹ́bùn ti wà ní yóò ti polóòtú apọ́ba lọ́la lọ jókòó ẹjẹ́ èmi ò ló ń bá káàkiri. tẹ wá ń sọ̀rọ̀ àgbàlagbà báyìí. bàbá Ọ̀yọ́ kí lẹ̀ ń sọ yìí. àmẹ́bùn Ọlọ́run ni o ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ àti sí ọpọlọ lọ́lọ́run ọba mi fi fún wa. ìdí èyí náà la fi ń fìbà fọ́lọ́run ọba ọ̀hún ní gbogbo ìgbà kí ìgbà nǹkan ò ní ṣe wá. gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń bẹ létí gbọ́ tẹ́ ń gbọ́ wa àti gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé àdúrà yín àánú yín àtàtìlẹ́yìn yín yẹ máa fi ràn wá lọ́wọ́ gbogbo lílọ bíbọ̀ wa kó máa dùn kó máa lóyin láti Ọlọ́run ọba ni. bàbá Ọ̀yọ́ bó láti kó lálẹ́ tòní ọ̀nà pọ̀ àníṣá yànnàná bíi iṣẹ́ bíi méjì bíi mẹ́ta ti ń bẹ lọ́wọ́ wa ná káyànnà náà ná torí ni kẹ́ni ó ṣèmí bá a bá mẹ́yìn lọ́wọ́ ọ̀tún tá a mẹ́yìn lọ́wọ́ òsì tá a fẹ̀yìn ẹ̀yìn rẹ̀ dọ́dọ̀ asẹ́yìn lù sẹ́yìn ẹni tí ó yin ni ó yin ni ẹni tí ò ní yin ni ò ní yin nínú. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ọgbà ẹ̀yin tẹ̀ ń ṣàtìlẹ́yìn fún wa nǹkan ò ní ṣe yín. ẹ jẹ́ á máa kó báyìí pé ọjọ́ 11 oṣù kejì ọdún tá a wà yìí lẹ́gbẹ́ Intelligent Brother yóò máa ṣayẹyẹ àjọ̀dún ọdún kẹwàá wọn nílùú Kútọ̀nù ní Majestic ní Kájẹun. Alhaji Abdulaziz Abiodun Sauty Arẹwà ni ó máa ṣeré fún wa ńjọ́ náà àti Mukaila Sẹ́wọ́nlẹ́ olóòtú Olúwaṣeyìn ẹ̀mọ́ ọba lọ́la Tìjání Dádọ̀ yọmọ láàfin àtẹ̀mí Ààrẹ Adéwọ̀yìn Adéyínká láàmú darí ètò ńjọ́ náà gbogbo wọn tó o bá tí ìrásọ rẹ ò gbìyànjú tètè lọ ìrásọ torí kò yàrá kò wọlé ńjọ́ náà nù tó bá wà ní ìjọ́ 18 oṣù kejì ọdún yìí náà ni àwọn PFC Pasuma Fans Club àwọn náà máa ṣe fi lóye àwọn olóyè wọn máa fi lọ́lẹ̀ ọ̀gá alágẹ̀gán Alhaji Wasiu Alabi Pasuma Wonder òun náà máa wà ń kalẹ̀ tí ó máa ṣeré ńjọ́ náà lọ gbìyànjú lọ ńjọ́ ti Sauty náà ṣẹ̀dá ìyá Kútọ̀nù ìjọ oyin ànábì Joe Marketing kó master ó pọ̀ tí wọ́n ṣeré ńjọ́ náà èèyàn bí yòó ṣe máa jẹ́nu Alájà Bùsọ́yà Sísì ya Sàtàrù kò ní bàjẹ́ fún yín láíláí Ají Sùmọ́nù Wákìlì olówó òkèrè Alhaji Kamaru Dino Ọba mi Àdìgún Àtẹ̀dẹ̀ Country Club wo ẹ̀yìn yẹn tá a sì ń retí náà Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi yín lẹ̀ Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi yín lẹ̀ bí wọ́n bá ń láìsẹ̀ kan àbárù kan ti ń dọ̀ láàmú má wulẹ̀ má dààmú lọ jìnnà ẹ̀ńtọ́lọ́run ọba mi pè dá sọ́rọ̀ ni o pè ẹ̀ńtọ́lọ́run ọba mi fi wí àtegbò yẹn ni o lọ bá Sheikh Agbára Àmálẹ̀ láti bí 20 ọdún tí wọ́n ti ń fàwọn òyìnbó jẹun kò fọ́mọ́ wọn rí bó tí wàá máa ń jèmọ̀ fún mi ni pé kò wá sí àìsàn káìsàn bó ṣe lè lé tó bó bá ti wá gbóyàtọ̀ lóra bẹ́ẹ̀ bó wá rélé ó máa gbọ́ ó yàtọ̀ ní o bó bá rí tọ̀hún ó yàtọ̀ ní o àṣé idán bẹ́ńbí ó yàtọ̀ ní ìwọ náà súnmọ́ bàbá nífọ̀n mọ́sálásí àgbàtọ̀ kó sọ pé ó yàtọ̀ ló ń fẹ́ gbogbo nǹkan tí bá ń já ìsàbí tí bá ń járùn ìwọ náà má bo rẹ kàn sí Sheikh Agbára Àmálẹ̀ gbogbo o lè bá ń sọ lórí 97 58 89 12 bó ṣe jẹ́nu kápítẹ́nì wa ṣe kó nímú Àmínú Olúwatósìn ọlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ṣèdè wa nù nígbà táwọn dé lóyìnbó òyìnbó la rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n bí sílùú ò lè ṣèdè wa tí ẹ bá sì béèrè lọ́wọ́ àwọn òbí wọn pé ṣé wọ́n sì ń gbédè wa wọ́n ń gbọ́ ẹ bá wọn tẹ́ ẹ pàdé London nù kápítẹ́nì àwọn tí wọ́n ń bẹ létí ò London gbọ́ tí ò dáfíkà wa ìná nǹkan. alẹ́ lómi ń bẹ ṣé kò lè sọ èdè Yorùbá fọmọ mọ́ sọ fẹ́ lómi pé ó sọ mo fẹ́ jẹun lásán kò lè sọ ẹ sì má gbàgbé àwọn ètò wa ẹ má gbàgbé àwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan kò sí ìkéyìí tẹ́ ẹ lè polówó ọjà àbí tẹ́ ẹ lè ṣe kéde inú ẹ̀ bó bá jẹ́ ìta à ń ṣe torísun tá à ń ṣe ní gbogbo ọjọ́ Àlàmísì láago 10 àbọ̀ sago 11 àbọ̀ lálẹ́ yìí ní ẹgbẹ́ kéde yìí wá àbí ìta à ń ṣe lọ́jọ́ ọ̀sẹ̀ tí Olúwaṣeyìn àmọ́ ọba lọ́la ìdílé aláyọ̀ ètò tá a fi túnlé tó fẹ́ ṣe bí ẹ ń fẹ́ dà tá a fi tún ṣe tí ó fi dùn tí ó fi dá àbí tílé tí ń dùn tí òfin ní bàjẹ́ ẹgbẹ́ wa bẹ̀ ilé aláyọ̀ láago 3 ọ̀sán sáago 4 ní gbogbo ọjọ́ ọ̀sẹ̀
àbẹ́tò ojú ọpọ́n ní gbogbo ọjọ́ Ajé láago 5 ìrọ̀lẹ́ sáago 6 ẹ sì jẹ́ máa já yín sí gbogbo ẹ̀yin olólùfẹ́ alájà wa Rukayatu Gawat Oyefeso àwọn làlejò tá a máa gbà níjọ́ Ajé tí ń bọ̀ yìí ẹ bá wa pàdé láago 5 ìrọ̀lẹ́ ẹ tó láǹfààní láti wò lójú òpó Facebook náà nù. Bàbá Ọ̀yọ́ lẹ́yẹ̀dọ́ ti jẹ́jọ́ a sọ nípa oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá àti bí ìjẹ́ẹ̀dógún la ti ń bá bọ̀ díẹ̀ àmọ́ jẹ́jọ́ àyànnàná gbogbo àwọn tó ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá débi tó débi ààrẹ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún tó ti wà nípèbí àwọn ààrẹ kò mọ yọ̀ lẹ́nu ńgbà mu nípèbí ó máa wò pé ṣé ọba l'Ààrẹ Ọ̀nà Kakanfò ní àbí tó fi wà ń pèbí Ààrẹ Ọ̀nà Kakanfò náà nípèbí tiẹ̀ náà tí ó wọ̀ wọ́n sì ti bẹ̀rẹ̀ àwọn ètùtù kan fún láti àyájọ́ ọ̀tà náà wọ́n ṣe lánàá ó tún ṣe lónìí wọ́n ṣe lónìí ó tún ṣe lọ́la wọ́n ṣe lọ́la tó bá di ọjọ́ Sátidé wọ́n ṣàṣekágbá ibẹ̀ gangan wọ́n ti wá fún ní idà àti fìlà òjìji kó tí mo ní fìlà agbára Ààrẹ Ọ̀nà Kakanfò. ẹ sọ bẹ́ẹ̀ bàbá. mo ní ètò yìí tó gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó farasin àbí ń tá àmà tó jẹ máṣà àti ṣe Yorùbá inú ètò yìí náà láti máa yànnà náà. Bàbá Ọ̀yọ́ bàbá mò ń jẹ yín o. jẹ́ máa sọ fún ọ pé tí wọn ò bá ní mú kan kúrò nú àwọn tó yẹ wọn ṣe fún Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọn ò ní dín ọwọ́ ètùtù ọ̀hún kù látàná tó bá ti wà nípèbí òun náà lẹ́ni tó bá jẹ́ Basọ̀run ìlú Ọ̀yọ́ yóò ti wà pẹ̀lú ẹ àtàwọn èkẹ̀kan tí wọ́n ti máa dira oyè Ààrẹ Ọ̀nà Kakanfò fún. àkíkà bó o bá láǹfààní tó lè ṣàdáṣe bí ojú olóyè Gani Adams ṣe wà tó bá dijọ́ Sátidé ìwọ tún ojú náà wò ó rí i pé ojú tó ti rí látànà kọ́ ló tún rí kọ́lọ́ di Ọ̀yọ́. ìwọ tó o bá ti dá bí ẹyin ju Ààrẹ Gani Adams ṣe wà tẹ́lẹ̀ tó o bá ti dá mà àbí tó o bá ní àwọn fọ́tò wọn lọ́wọ́ tọ́jú ẹ̀ dáadáa tó bá dijọ́ Sátidé àbíjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ ìwọ tún wò ó rí i pé wọ́n ti kú òlé èèyàn lásán torí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá kì í ṣe oyè yẹpẹrẹ kì í ṣe nǹkan tí èèyàn fọwọ́ bíntín mú kódà gbogbo rẹ̀ tó wù kó jẹ́ gbogbo ọdún tó wù kó wà lórí rẹ̀ ẹrù àgbà ni torí ń tà lè fi wé jẹ́nẹ́rà kan ṣoṣo láàrin ẹgbẹ̀ẹ́lẹ́gbẹ̀ẹ́ gbogbo sójà ni. Bàbá yóò gbádùn mi ọmọ fáwọn ológun jẹ́nẹ́rà wọ́n pàtàkì ẹ̀nú iṣẹ́ wọn. bẹ́ẹ̀ni bàbá. bí a bá rí sójà tí ń lọ bíi mílíọ̀nù 10 tó wá jẹ́ pé jẹ́nẹ́rà ẹ̀yọ kan la rí ń bẹ̀ sọ́wọ́ náà rí pé gbogbo àwọn tó kù wọ́n mọ̀ bẹ́rí fún ni àbí ìgbà tí àwọn gbajúmọ̀ pẹ̀lú ẹ̀dẹ̀ táwa rí Abdullahi Ayádẹ̀mí nìkan ó mọ̀ pé wọ́n mọ̀ pé ọ̀gádé nù bẹ́ẹ̀ ló ṣe jẹ́ torí nínú àwọn nǹkan ètùtù tí wọ́n ṣe fún Ààrẹ Ọ̀nà Kakanfò òní gbẹ́rẹ́ 21 tí wọ́n sì sí lórí sọ́gbà akẹ́mọ̀ ìsọfún pé gbẹ́rẹ́ kan ẹbu ẹ̀dógún kan ni gbẹ́rẹ́ kan ẹbu ẹ̀dógún kan ni gbẹ́rẹ́ kan ẹbu ẹ̀dógún kan ni àwọn ẹbu ẹ̀dógún tá a sì ń sọ yìí. èsè ojú wọn sí o. èrí kúrò àìlọ́bẹ̀ Bàbá Ọ̀yọ́. èsè àwọn èédú bíi lápàtọ́ máa ń lọ. ìpìlẹ̀ ọ̀rọ̀ mú òjíṣẹ́ Ọlọ́run kan fara jìyà. ìgbà tó wù ú pé Olúwa mi ìbáṣeéṣe kó yí aago ìkúrò lórí mi Ọlọ́run gan ló bọ́ ó forí ti dópin ni. àwọn kan sì wọ́n sọ pé kò sí nǹkan kan. Bàbá Ọ̀yọ́ tí wọ́n sì fi ṣètùtù ọ̀hún tán tí wọ́n fi ṣe gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tán ohun àtàláàfin ò ní fojú kojú ó dijọ́ Sátidé kan iná ìjọ àbámẹ́ta ìgbà wọn bá sì tún ṣe àṣekágbá tán jọ Sátidé ó tún dé èèwọ̀ fún Aláàfin Ọ̀yọ́ àti Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá kí wọ́n tún jọ kojú báyìí mọ́. Bàbá Ọ̀yọ́ bàbá Kábíyèsí Èdùmàrè bí wọ́n bá tún fojú kojú ó tún dọ̀rọ̀ alákejì kó lè bá a mọ bí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò bó ṣe nípa tọ́tún. àdúpẹ́ fọlọ́run. ibo ti wà nípè bí àwọn àgbà tí wọ́n ti ń ṣètùtù tí wọ́n ti ń ṣe gbogbo nǹkan tó yẹ wọ́n ṣe wọ́n máa ṣe gbogbo ohun tó yẹ kó jẹ gbogbo ohun tó yẹ kó mu gbogbo ètí ó fi wẹ̀ gbogbo ètí ó lò gbogbo àbùsárí wọ́n máa ṣe wọn à ní ríra wọn pẹ̀lú Aláàfin Ọ̀yọ́. bó bá dijọ́ àbámẹ́ta wọ́n bọ̀ sí gbàgede dọ́bà wọ́n ìra pẹ̀lú Aláàfin Ọ̀yọ́
wọ́n fi dàsẹ̀ǹbáyé Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n fi lé lọ́wọ́ yóò dé fìlà òjìji kó tí mo pè ní fìlà Ààrẹ Ọ̀nà Kakanfò fìlà lẹ́rí tí ó gùn dọ̀rọ̀ mi irú ètí èèyàn wa Bùgátì máa ń dé ẹlòmíì ọ̀mọ́ ẹlòmíì mọ́ wọn èèpè ń fìlà o òjìji kó ló kọ fìlà Ààrẹ Ọ̀nà Kakanfò òjìji kó tó fi tó kọ́lẹ̀ kó tún sí mọ́ tilẹ̀ òní ó dé njọ́ náà pé tó ó di Ààrẹ Ọ̀nà Kakanfò ó gbàṣẹ lónìí bí ìgbà tá a bá fi ọba aládé jẹ tá a wá dé ládé oyè bẹ́ẹ̀ náà ni ó ṣe gba fìlà òjìji kó àti ìdá Ààrẹ Ọ̀nà Kakanfò ìdá náà wọ́n sì fi pín òun àtàláàfin Ọ̀yọ́ sí méjì bọ́bá ti ń fi léra wọn lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ náà ní pé yakun ó tún fojú kojú ó tún dèwọ̀ láàrin wọn wọ́n lè sọ̀rọ̀ wọ́n lè pẹ́ra wọn wọ́n lè kíra wọn wọ́n lè kọ̀yìn síra wọn ká máa wo àkọ̀sí àbọ̀wọ̀n ò tún gbọ́dọ̀ pàdé bí Ààrẹ Ọ̀nà Kakanfò bá wà lóde kan tí Aláàfin Ọ̀yọ́ bá ń bọ̀ ńbẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò gbọ́dọ̀ kú ńbẹ̀ síwájú k'Aláàfin Ọ̀yọ́ tó débẹ̀. Kábíyèsí Èdùmàrè. Bàbá Ọ̀yọ́ bàbá mọ̀ ń jẹ́ yín. bí Aláàfin Ọ̀yọ́ bá wà lóde kan tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá ń bọ̀ ńbẹ̀ Aláàfin Ọ̀yọ́ gbọ́dọ̀ kú ńbẹ̀ k'Ààrẹ Ọ̀nà Kakanfò tó débẹ̀ àbí k'Ààrẹ Ọ̀nà Kakanfò padà àwọn méjèèjì ò tún gbọ́dọ̀ pàdé mọ́. Kábíyèsí Èdùmàrè bàbá. kó lè bá a mọ̀ bí ipò Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá bó ṣe lọ́lá tó bó ṣe tóbi tó ó wá rí kò wá sí ogun náà bó ṣe lè burú tó àbí kò sí nǹkan náà tí Aláàfin bá sọ pé kí Ààrẹ Ọ̀nà Kakanfò lọ tó gbọ́dọ̀ kọ̀ sí lẹ́nu torí pé iṣẹ́ tó gbà ni so gbà pé mo ní Ààrẹ Ọ̀nà Kakanfò ìpìlẹ̀ ẹsẹ̀ dàbí olórí ẹ̀ṣọ́ àwọn Ìkòyí tó jẹ́ àwọn ẹ̀ṣọ́ Aláàfin Ọ̀yọ́ ibi oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti wánu ibi ó ti wánu pé ta ni ó jẹ́ olórí gbogbo àwọn ẹ̀ṣọ́ tí ó máa pàṣẹ fún wọn ẹ̀jẹ̀ àyàn oyè kan tá a máa pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá nínú gbogbo ọba aládé tí sì ń bẹ ọba ìlú Ọ̀yọ́ nìkan ló láṣẹ láti yan Ààrẹ Ọ̀nà Kakanfò sógbà yẹ pé mo ní òun kò yí fẹ́ dán wò níjọ́ kìíní àná ó bu lọ́wọ́ pé ó náà fẹ́ wò pé bóò ní kú ṣe sorítọ̀ bọ̀ ṣe igun pa lórí ọ̀bọ pa nídìí bàbá Ọ̀yọ́ mo sì máa ń sọ kinní kan pé ọ̀tọ̀ ní bíbí ọ̀tọ̀ ń dídà a lè máa wò pé wọ́n bí gbogbo wa bákan náà ṣùgbọ́n ṣé wọ́n dá gbogbo wa bákan náà bí ẹni tá a ti dá pé yóò jẹ̀kó bó bá wà nú ọkọ̀ yóò yọrí ta yóò yọrí ìjọ àti bí Ààrẹ Gani Adams láti dá pé yóò padà jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni ó wù bóyá látàrí gbogbo ohun tó rọ̀ mọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò àbí àìlọ́pọ̀ èèyàn tó kún wọ́n mọ́ láǹfààní láti débẹ̀ àmọ́ gbogbo lè ṣẹbọ lè ṣoògùn bá a ti wáyé páàrí bẹ́ẹ̀ náà láàrí a ti dá olóyè Gani Adams pé yóò di Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá ni Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún nù ó wá rí mo ní gbogbo àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ́ kò sí ètò fọwọ́ yọrí kú kò sì sí ètò jẹ́ pé kò kú sójú ogun torí ogun máa ń wá wọn káàkiri ni nígbà ò jẹ́ pé iṣẹ́ tí wọ́n gbà nù bí ogun bí ọ̀tẹ̀ bí ìjà ní máa ń tẹ̀lé gbogbo àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́yìn àràṣẹ́ tí wọ́n gbà nù nígbà tí ayé ti dayé ọ̀làjú táyé ti dayé ìwé kíkà ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ jẹ́ tó jẹ́ ọ̀mọ̀wé àbí kí n sọ pé tó dayé ọ̀làjú òun náà ló lóògbé Ààrẹ Ọ̀nà Kakanfò Samuel Ládòkè Akíntọ́lá ọmọ wọn l'Ógbómọ̀ṣọ́ gbogbo ìgbà náà làwọn wò pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò Ọlọ́run ti bá wa sọ di nǹkan tí wọ́n máa fẹ̀dọ̀ lérí òun wọ́n máa jẹ́ àmọ́ síbẹ̀síbẹ̀ náà ń kọ́ ogun àgbàjọba àwọn ológun àgúyè ló ń ṣe ó gbàjọba lọ́wọ́ olóṣèlú ẹ̀yin olóṣèlú ẹ kó gbá wọlé ìní olóògbé Samuel Ládòkè Akíntọ́lá ló bá lọ lọ́dún 1966 1966. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ìmọ̀ ò dẹ́yìn tiẹ̀ wọ́n bá tún ní ta ni ó tún jẹ́ ta ni ó tún jẹ́ ta ni ó tún jẹ́ ló kálukú bá tún sá kó tó di pé olóògbé Moshood Kásìmọ́wò Ọláwálé Abíọ́lá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá
tí í ṣe Basọ̀rún ilẹ̀ Ìbàdàn tó yẹ lómi àtúmọ̀ wò pé àbí Abíọ́lá ní Basọ̀rún Ọ̀yọ́ ni Abíọ́lá yìí ṣe Basọ̀rún Ọ̀yọ́ ìlú Ìbàdàn wọ́n ti fún ní Basọ̀rún ilẹ̀ Ìbàdàn torí Basọ̀rún Ọ̀yọ́ kì í soyè tó kì í òun náà soyè kékeré ó dàbí olórí gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì ó sì dàbí bí ò bá sí Aláàfin lé ẹni tó tún látọ̀ tó tún lè pàṣẹ ohun tó ní Basọ̀rún Ọ̀yọ́ wọ́n mọ̀ tó fi olóògbé Mọ̀ṣúdì Kásìmọ̀ Ọláwálé Abíọ́lá jẹ́ pé òun tún jẹ́ ti ayé ọ̀mọ̀wé ayé ọ̀làjú bóyá àtúní rógun bóyá àtúní rọ́tẹ̀ bàbá Ọ̀yọ́ bàbá mọ̀ ń jẹ́ yín o bí ogun bí ọ̀tẹ̀ bí ìjà títí ń tẹ̀lé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ó mọ̀ tó tẹ̀lé Basọ̀rún Mọ̀ṣúdì Kásìmọ̀ Ọláwálé Abíọ́lá ogun àgbàjọba ẹ̀tọ́ mi ni èmi wọ́n dìbò fún ìwọ́kọ̀ wọ́n dìbò fún òun náà tó bá lọ kó wá tó di pé Ààrẹ Gani Adams òun náà tó tẹ́rí sí gbogbo àwọn ọmọ Yorùbá àdúrà lọ́kàn oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tún lélẹ́yìí o Ọlọ́run jẹ́ mi yín ó gùn bẹ́ẹ̀ o ìlú Ọ̀yọ́ náà ń ṣàdúrà fún yín o lẹ́mi yín ó gùn bẹ́ẹ̀ o gùn gbogbo olóyè ilẹ̀ Yorùbá lẹ́mi yín ó gùn ẹ̀mí àṣì náà lẹ́mi yín ó gùn Ààrẹ Gani Adams ti gbìyànjú láti gba àwọn ti yàn wọ́n ni wọ́n ti ń lọ káàkiri wọ́n dọ́dọ̀ Alẹ́kẹ̀ tilẹ̀ Ẹ̀gbá wọ́n dọ́dọ̀ Wárangún wọ́n dọ́dọ̀ Ṣakí Àrígídí Àkókó wọ́n dọ́dọ̀ Ṣemọ̀wé Lóńdó wọ́n dọ́dọ̀ Olúfọ́n Eléko tìlú Èkó Aṣẹ́yìn tìlú Ìṣẹ́yìn Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ Olúbàdàn ńbàdàn Tìmì nílé Ẹdẹ Àtaọjà lóṣòfò àti gbogbo àwọn lọ́balọ́ba gbogbo bẹ̀ wọ́n dé wọ́n sì dọ́dọ̀ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá náà àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá náà kàn sí wọn láàfin wọn lọ́mọ́lé wọ́n kàn sí wọn lé wọn àwọn lóko àwọn lọ́balọ́ba tẹ́ lórí àwọn àfáà bàbá wa ṣé Muyideen ní Àjàní Bello gan kàn sí baba láàfin wọn lọ́mọ́lé lọ́sẹ̀ tó lọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò lélẹ́yìí ẹjẹ́ wa náà gẹ́gẹ́ bí aṣojú ẹ̀sìn mùsùlùmí náà lọ kàn sí wọn lé wọn àwọn náà kàn sí wọn ẹjẹ́ á kí wọn ká yìn wọn kí àjọṣepọ̀ tó gún mọ́ kó lè wà láàrin gbogbo àwọn ọmọ Yorùbá ni ikọ̀ Orísun náà kàn sí bàbá àwa náà kàn sí wọn nígbà wọn bá ṣètò òwúyè tán á kàn sí Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá ká mọ̀ kíra wa pé àtúndúpẹ́ tá a láàrẹ Ọ̀nà Kakanfò míì àdúpẹ́ fọlọ́run kígbà wọn tù wá lára a ṣe ládùúgbà pé ìgbà yín yóò tù wá lára gbogbo ọmọ Yorùbá pátá Ọlọ́run sì jẹ́ pẹ́ lórí àléfà Ààrẹ Ọ̀nà Kakanfò àsìkò yín ànírógun ànírọ́tẹ̀ ogun wọn làwa Yorùbá mọ̀ bára wa jà lásìkò tá à ń fẹ́ ìrẹ́pọ̀ àlàáfíà tá à ń fẹ́ àjọṣepọ̀ tó gún mọ́ láti ìpínlẹ̀ Èkìtì dóńdó láti Kogi dé Kwara látọ̀ṣun dọ́yọ́ látògùn dẹ́kọ̀ọ́ láti ilẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ dé ilẹ̀ Nàìjà dé Ghana dé Cuba tẹ́ dé Brazil tẹ́ débi tí gbogbo ọmọ Yorùbá bá wà gbogbo ibikíbi tá a bá ti ríra wa ẹjẹ́ a máa ṣèkan ká mọ̀ pé àjòjì ọwọ́ kan ò gbẹ́rù dórí àgbájọ ọwọ́ báyìí la fi sọ̀yà ìkan náà ni wà ìkan náà ni gbogbo wa káwọn máa pera wẹ pé ànàgó ni wọ Yorùbá lè mi kò sí ti ń jánàgó torí pé Ilé-Ifẹ̀ náà lórí irun gbogbo wa láti ṣẹ̀ wá ibẹ̀ láti ṣẹ̀ wá kábíyèsí Èdùmàrè ibẹ̀ ló ń pópó ti lọ tẹ̀lú pópódó lálákẹ́tù ti lọ tẹ̀lẹ̀ kẹ́tùdó ní Ọ̀yọ́míyàn ti lọ tòdí Ọ̀yọ́dó nǹkan náà ni wá àti bẹ́ẹ̀ rẹ̀ jẹ́ àmọ̀ pé nǹkan náà ni gbogbo wa kò jẹ́ ní tá a máa fi àdàgbà ètò ti Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá tá a máa fi tì sínú lálẹ́ tòní àdúpẹ́ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń bẹ létí gbọ́ tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wá káàkiri gbogbo àgbáláyé ẹ bá ní nǹkan kan àbí méjì tẹ́ fẹ́ bá wa sọ lẹ́yìn ètò ẹ̀yin tẹ̀ ń bẹ lẹ́yìn lómìnira Bẹ̀nẹ̀ 96 39 16 44 96 39 16 44 àwọn tó bá jẹ́ èdè Gẹ̀ẹ́sì ò mọ̀ pé èwo 96 ìta ń gbìyànjú láti sọ ni pé 96 39 1644 lójú òpó tẹ́ fi máa pè wá bẹ́ẹ̀ bá wà nílé òkèrè bẹ́ẹ̀ bá ti fi +229 àbí plus jason fẹ̀nẹ́fù sí ẹ̀yẹn pè wá jà sọ́dọ̀ wa ọ̀jà dátọ́mì díẹ̀ bàbá Ọ̀yọ́ ètò sì ń tẹ̀síwájú Guillaume Àgbókò ní jáàmù nǹkan. ọ̀rẹ́ kẹrin ayé tí ọdún kèlè tí Ààrẹ Ọ̀nà Kakanfò ti jẹ kẹ́nìkan tó yàn ní
àti iṣẹ́ tí ọmọ sí màtó débẹ̀ nìsín kányà bí ìṣẹ́jú márùn-ún pé kájẹ ṣéun kó ká gbà pè lálẹ́ wọn fẹ́ ká gbà pè lálẹ́ dáadáa ká gbà pè lálẹ́ dáadáa tó bá ti kú bí 15 minutes tó ní ìsàmà dá kíní yẹn dó. owó wo lẹ mọ. kàkẹ́kù mọ́ àmọ́tí sí kàkẹ́kù mọ́ jèsì sí. ẹ pa kínú ndé. òtútù yẹn mú. n tí mo fẹ́ máa ń fẹ́ tètè dénú. ẹ tẹ́tí sálẹ̀. wọ́n ti kú àyà mi. ẹ jẹun torí àsìkò. bàbá Ọ̀yọ́ wọ́n jẹ́. àwọn èèyàn ń béèrè pé láti gbòwó láti ní Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá kàn yín n tá máa sọ fún wọn ni pé látìgbà tí olóògbé Moshood Kásìmáwo Ọláwálé Abíọ́lá ti kú ní ọdún 1998 1998 torí pé òun lọ jẹ kàn yín òun láti ní Ààrẹ Ọ̀nà Kakanfò tábà ní àmọ́ wò náà kò ti dógún ọdún bẹ́ẹ̀ ni ó ti tó bẹ́ẹ̀ ó ti dógún ọdún ètò túmọ̀ sí pé ká máa sọ pé lẹ́yìn ogún ọdún látún wá yan Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo lẹ̀ Yorùbá mi àwọn nǹkan tí ó sì máa ṣe òun náà ni ẹ mẹ́jà wò ó pè lógun mọ́ ká máa pè pé kó máa pẹ̀tù sí aáwọ̀ àbí ibi tógun bá ti fẹ́ máa ṣẹlẹ̀ tàbí ká máa pè ní ìrẹ́pọ̀ láàrin gbogbo àwọn ọmọ Yorùbá ibi tí ìrẹ́pọ̀ ti máa fẹsẹ̀ múlẹ̀ kájọṣepọ̀ tó gún mọ́ tí ò fi ní síjà mọ́ tí ò fi ní síjà tí ò fi ní sógun mọ́ tó jẹ́ pé gbogbo àwọn ọmọ Yorùbá tá a fi wà lójú kan tá a fi wà lóṣùṣù ọwọ́ àwọn iṣẹ́ tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá wa sínú mo kí èèyàn mi ẹ̀jẹ̀ mi rí àdòsùnmú tá a lè sùn mo ṣe lè rí gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn pé nú àwọn àlejò tá a gbà nú ètò Ojú Ọpọ́n àwọn náà wà nú wọn àdúpẹ́ fọlọ́run ọba mi òdì àyànnà náà òwe káyànnà náà òwe ká lè bá a fáwọn èèyàn wa láǹfààní láti bá wa dá sétò talẹ̀ tó kẹ́ mo sọ ń jẹjọ pé pẹ̀lú ògo Ọlọ́run tó bá dijọ́ mẹ́jọ òní àyànnà náà àwọn obìnrin kan ti ń bẹ ní ààfin Ọ̀yọ́ àti iṣẹ́ wọn tọ́yẹ́ lómi nìkan ni ò mọ̀ wọ́n kàn ń gbọ́ wọn ni ń gbọ́ ìyá ọmọdé ìyá nàṣó ìyá kéré ìyá àfin iṣẹ́ kí wọ́n ń ṣe Ààrẹ Orítẹ́ iṣẹ́ kí wọ́n ń ṣe kí ni po wọn á yànnàná wọn lálẹ́ Alhaji Ọlásùnkànmí olówó òkèrè owó bàbá dàpọ̀ bàbá ti darapọ̀ mọ́ wa bàbá ẹgbẹ́ láìtì nù bàbá ti darapọ̀ mọ́ wa nǹkan ò ní ṣe yín màmá wa Alhaja Bùsọ̀rọ̀ Rájí Àṣìṣì ya Sàtàrù bẹ́ẹ̀ náà bá bẹ létí gbọ́ àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin omilégbé èèyàn tẹ́ ń bẹ ńlé gbogbo yín pátápátá náà la kí nǹkan ò ní ṣe wá bàbá Ọ̀yọ́ òwe wo la yànnàná lálẹ́ yìí. òwe tá yànnàná ni pé wọ́n máa ń sọ pé ilẹ̀ Yorùbá pé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú ọmọ Ádámọ̀ ń bàjẹ́ kí ló ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ gan-an. kí ni inú ọmọ Ádámọ̀ ti bàjẹ́ kí ló kan ọmọ Ádámọ̀ tí inú ẹ̀ ń bàjẹ́. o ṣeun fáǹfààní gbogbo àwọ̀ tá à ń bẹ létí gbọ́ bóyá pé gbogbo alámọ̀gí tí ń jẹ́ ọ̀pẹ bẹ́ẹ̀ ni àwa tí a bá láǹfààní láti mọ̀ tá a gbóko àbí tá a súnmọ́ko igi ọ̀pẹ onígi tí ìgbàgbọ́ àwa Yorùbá gbà pé onígi tí ó lówó jù kò sí nǹkan kan tí ń bẹ lára ẹ̀ tó ṣòfò inú ẹ̀ láti répo pupa igi ọ̀pẹ náà láti rẹ́mu láti rẹ́yìn láti rékùrẹ́ àti bẹ́ẹ̀ lọ igi ọ̀pẹ sì máa ń ga fíofío nítorí pé wàhálà ẹ̀ máa ń pọ̀ láti gbìn ìgbàgbọ́ àwọn Yorùbá tiẹ̀ ní pé ẹ̀ ń bá gbìn kọ́ ní òkórè ẹ̀ ò wá rí kéékèèké rẹ̀ tí ò ga púpọ̀ ní Yorùbá ń pè ní ọ̀pẹ̀kẹ́tẹ̀ nù ò rí kéékèèké ọlá pé kò ga púpọ̀ àwọn èèyàn á máa yàn jẹ á kàn mú bí ọwọ́ láfi já ẹ̀yìn bí a bá ti rí pé ẹmu ń bẹ lórí ẹ̀ á kàn náwó kan lágbè sí báyìí kèé fún wa ní wàhálà púpọ̀ bí èyí tó dàgbà tá a fi gbà gùn ọ̀ wá rí tí bá wá ń ga
inú wa máa bí àwọn tí ń da ìmọ̀ ọ̀pẹ tí ń da ìmọ̀ ọ̀pẹ lórí ẹ̀ pé kíní tún da ni tó bá ti ń da ìdí ìsìn a máa fi gbàgún ni a máa fi gbàgún ni a máa fi gbàgún ni ni Yorùbá fi sọ pé ọ̀pẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú àmọ́ ádámọ̀ ń bàjẹ́ ó wá rí kí wá sí ọ̀pẹ̀kẹ́tẹ̀ àbọ̀mọ̀ ádámọ̀ àbí ń dàgbà nìkan la lè lò fún yá fi ọmọ tí ń kọ́ṣẹ́ yá fi ṣàpẹẹrẹ bóyá ọmọ kan wà lọ́dọ̀ wa tí ń kọ́ṣẹ́ tọ́mọ yìí sì fojú ṣiṣẹ́ dáadáa tó sì mọṣẹ́ tá a kọ́ yékéyéké ọkàn wa máa balẹ̀ pé tá a bá jáde gbogbo iṣẹ́ tó wulẹ̀ wù kó wà lẹ̀ ká tó dé yóò ti ṣe tán tó bá sì ṣe owó tá a bá gbà àpò àwa tá a jọ̀gá ni ó lọ ó wá rí gbogbo bí ọmọ yìí bí ṣe ń kọjú mọ́ṣẹ́ yìí lọ́jọ́ tí ó kú lọ́dọ̀ wa náà dínkù ọmọ tí ó lọ́dún 5 tó ti ń lọ bí ọdún bíi 3 tí ń lọ bí ọdún bíi 4 sọmọ ojoojúmọ́ yóò máa ma iṣẹ́ sí bí ṣe ń ma iṣẹ́ sí náà lọ́jọ́ tí ó lò lọ́dọ̀ wa ń dínkù gbogbo bájọ́ tí ó lò lọ́dọ̀ wa ń dínkù láǹfààní pé yóò lọ ńjọ́ kan ni yóò máa ṣẹlẹ̀ yóò sì wá máa dùn wá pé ọmọ yìí ti ń lọ yìí gbogbo bí ṣe ń fojú síṣẹ́ yìí yóò máa jẹ́ ìbànújẹ́ fún wa pé ọmọ yìí sì ti ń lọ ìjọ òní wàá rí ọmọ tí ó tún wá mọ́wọ́ mi ìjọ òní wàá rí ọmọ tó mọṣẹ́ báyìí ìjọ òní wàá tó rí ọmọ tí ọpọlọ ẹ̀ tún ṣiṣẹ́ báyìí ni Yorùbá fi sọ pé ọ̀pẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú ọmọ ádámọ̀ ń bàjẹ́ bó wu ọ̀hún bó ṣe jẹ́ àti ń tá a lè lò fún nù. Bàbá Ọ̀yọ́ inú mi tún dùn lálẹ́ yìí nígbà tí mo tún rí bàbá mi dáadáa bàbá wa Lawrence Olúfẹ́mi Òbísákin ọmọ onífìyà bùrẹ́ ọmọ adádé owó rẹ mọ́ ọmọ ẹ̀dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni àìbẹ́ẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Oyè kò bẹ̀rẹ̀ ní kí wọ́n nífẹ̀ẹ́ Òtólú bàbá mi dáadáa àwọn tó ní senior pastor gbogbo ìdíìmù nǹkan ò ní ṣe yín bàbá wa wọ́n fẹ́ nǹkan tó jẹ máṣá àti ṣe Yorùbá pọ̀ ìgbà wọn ti wà gẹ́gẹ́ bí aṣojú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti ń gbádùn wọn ìgbà wọn tún kún bẹ́ẹ̀ wọn ò tún fi wálẹ̀ wọ́n tún padà wá wọn ò tún fi wálẹ̀ náà bàbá nǹkan ò ní ṣe yín màmá wa ń kọ́ Cecilia Gbémisọ́lá Òbísákin àti gbogbo àwọn ọmọ àánú Ọlọ́run ọba ìyọ́nú Ọlọ́run ọba àlàáfíà àti Jésù Kristi mímọ́ yóò máa wà pẹ̀lú yín o Jésù ó máa ṣàgbára dọ̀tún pẹ̀lú ògo Ọlọ́run ọba ìjọ òla dọ́dọ̀ wọn Jẹ́ríkò àwa mẹ́tẹ̀ẹ̀ta àmọ́ bóyá wọ́n jíṣẹ́ fún yín o adọ́dọ̀ yín Jẹ́ríkò bàbá a ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín bóyá wọ́n jíṣẹ́ bóyá wọn ò jíṣẹ́ àfitiwálẹ̀ àmọ́ àtúpadà yọjú sí yín láti Ọlọ́run ọba bàbá Ọ̀yọ́ inú mi a máa dùn tí n bá àwọn tó jẹ́ pé àwọn tí à ń wò láwòkọ́ṣe gangan tó jẹ́ pé gbogbo kò tó lọ́ọ́ ń tì wọ́n sí gbogbo ọlá àtọ́là lọ́ọ́ ń kà wọ́n mọ́ wọ́n tún rẹra wọn lẹ̀ béèyàn báyìí kàwé tó gba oyè dókítà ó kù ní kèrè mi ó sì tó bí èdè bíi 11 tí bàbá lè sọ dáadáa tí èsì sábùlù mọ́là tó dá wọn lójú. tó tún wá jẹ́ pé wọn ètò kára wọn pé tí wọn èsì ṣe pé àwọn èsì Yorùbá torí ara wọn míì náà tó jẹ́ pé wọ́n kọlà báyìí èyí bó wọ́n máa sọ. gbogbo àwọn ọmọ wọn kò sí ètí ò lè sọ Yorùbá pọ́nbélé lẹ́nu kódò tí ẹ̀fẹ́ lè mọ̀ pé wọ́n gbà lóyìnbó kọjá rí irú àwọn tá à ń fẹ́ tá láwòkọ́ṣe nù nǹkan ò ní ṣe yín o àánú Ọlọ́run ọba ò ní fi yín lẹ̀ láíláí. olóòtú wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo lálò lálẹ́ yìí 68 01 24 02 68 01 24 02 68 01 2402 lẹ́ẹ̀fì pè wá wọlé lálẹ́ tòní 68 01 2402 lójú òpó wa 68 01 24 02 ọmọ tó sọ Ṣọlá Ibrahimu nínú àwọn tó darapọ̀ mọ́ wa ní atúbílẹ̀gbẹ̀ yìí yẹn tẹ́ ń bẹ́ ń lé bàbá wa Aliu Mọ́jọ́gbé mo tún kí yín lẹ́ẹ̀kan sí mo kí yín lẹ́ẹ̀kan sí àná Ọlọ́run ọba ò ní fi yín lẹ̀ mo kí yín lẹ́ẹ̀kan sí Orísun Yorùbá lélẹ́yìí fún gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire gbogbo àwọn ọmọ aládé ẹ má jẹ́ àfọwọ́sí júwe ilé bàbá wa ẹ má jẹ́ àfọwọ́sí júwe ilé bàbá wa àpè àmọ́ sẹ̀sìn tó wù wá àmọ́ tọ̀ làṣà ọ̀tọ̀ lẹ̀sìn ẹ má jẹ́ àdá gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn Ajá Sídíkátù Àlàkẹ́ Màmá Súlè Àrẹ̀mú for YouTube gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n ń darapọ̀ mọ́ wa nù nǹkan ò ní sí àlọ́ lójú òpó. Àlọ́ ń tẹ́ ẹ bá ti wọlé ẹ̀yin rádíò yín lẹ̀ dáadáa ká lè bá gbọ́ra wa dáadáa yé. Torí ẹ̀ náà la fi ní ká fi àsìkò lẹ̀ fún yín lálẹ́ yìí ká fi àsìkò lẹ̀ fún yín lálẹ́ ká lè gbọ́ra wa dáadáa. ká lè gbọ́ra wa dáadáa. Allo. 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 Allo.
Allô? Wọ́n já pọ̀. Allô ń já pọ̀ nù. Ọ̀dà ẹ pè wá náà lórí 96 39 16 44 96 39 16 44 96 39 16 44 tó bá yẹ pé Soixante Huit yẹn ò lọ dáadáa ẹ fẹ́ ká pè wá lórí 96 39 16 44 96 39 16 44 ẹ pè wá wọlé torí Yaruka Aja Amudatu Babalọlá àwọn náà darapọ̀ mọ́ wa Délé Lawal àwọn náà wọ́n sojú ẹgbẹ́ The Country Club lálẹ́ yìí wọ́n darapọ̀ mọ́ wa pẹ̀lú òkúlò Akédélé Délé náà ń wò wá wọ́n darapọ̀ mọ́ wa 96 Ajídélé 39 16 44 ni ẹ pè wá sí 96 39 16 44 96 39 16 44 Allô? Allô? Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ kálẹ́. Ọjàre kí lorúkọ yín àti bọ̀lẹ̀ tí ń pè wá? Látẹ̀jẹ̀dọ̀. À ń gbọ́ yín ẹ bá dá sítò náà. Allô ń jákò. Ọjákùn. Allô ẹ kálẹ́ o. Allô? Allô? O ti rébété. O ti rébété. Ẹ máa pè wá wọlé. Bẹ́ẹ̀ bá sì ti pé ẹ ti ń pè. Ẹ dákọ yín. Àti bí ẹ ti pè. Bẹ́ẹ̀ni. 96 39 16 44 96 39 16 44 lójú òpó tẹ́ fi pè wá tẹ́ fi bá wa dá sétò Orísun Yorùbá lélẹ́yìí látọjú iléeṣẹ́ Radio Sojema 87.5 87.5 FM àárín gbogbo ọjà àtọpá lẹ́gbẹ̀ẹ́ sígbóláwà ibẹ̀ náà lágbé ń dábí ẹ̀dùn tàbí ẹ̀rọ bí òwe àwa náà kọ́ Ọlọ́run ọba ni. Ìyá Abánusọ ẹ kálẹ́ o. Adúpẹ́ o. Àṣẹ Èdùmàrè ẹ kú fẹ́ wa náà. Àṣẹ Èdùmàrè. Àṣẹ o. Àmín. Adúpẹ́ o. Ẹ ṣeun gan Ìyá Abánusọ ẹ kú fẹ́ wa. Ẹ ṣeun. Kódà àwọn tó tiẹ̀ tún jẹ́ àwọn olólùfẹ́ wa gan tẹ́lòmíì tún ṣe Yorùbá gan Wilfred Umaso ẹ̀ ọ̀gá wò pé Ẹdó àti Ẹdó ọmọ Yorùbá kan náà jọ ní gbogbo wa àbá tún tẹ̀ Ẹdó dáadáa á tún mọ́ Odùduwà náà ni. Allô ó sì wà ń bẹ̀. Bá a bá tún tàn Ẹdó dáadáa a tún mọ Odùduwà náà ni ètò yìí ètò tó ń gbọ́dọ̀ máa wò tó ń sì gbọ́dọ̀ máa gbọ́ ni àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba 96 39 16 44 ní ẹ pé 96 39 16 44 oníkẹ́ ẹ pé wọlé ẹ̀sán ẹ̀fà ẹ̀ta ẹ̀sán ọ̀kan ẹ̀fà ẹ̀rin àtẹ̀rin 96 39 16 44 96 39 16 44 ìníkẹ́ ẹ pé ìlú tí wọ́n ti wá kí ló tí wọ́n fi ń pè ìlú tó ti wá kí ló tí wọ́n fi ń pè takọ̀ ń takọ̀ gbogbo ẹ̀ kí ló bí Kétu tí wọ́n fi ń pè ní Kétu gbogbo ẹ̀ náà wọ́n gbọ́ lórí ètò kí ló fà á tí wọ́n fi ń pè Ìbàdàn ní Ìbàdàn àti mọ ti Ilé-Ifẹ̀ àti mọ t'Ọ̀yọ́ kí ló wá fà á ìlú wa kí ló fà á inú ètò Orísun Yorùbá náà lẹ́ẹ̀ ti gbọ́ àló lójú òpó. Allô. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ kálẹ́. Àṣìpa láti Kálàfí. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o bàbá Sípa. O ti jákun. Wọ́n pè wá padà. Akí bàbá wa Sípa. Irú àwọn àgbààgbà bẹ́ẹ̀ wọn gbọ́dọ̀ mọ́ pè wá papọ̀. Ọpẹ́yẹmí Ọpẹ́olúwa Dadamsat Eliasin Bangbọ́lá. Allô ẹ kálẹ́ o. Adúpẹ́ kí lórúkọ yín àti bọ̀lẹ̀ tí ń pè wá o. Láti Kálàfí Amọ̀dúpẹ́ à ń gbọ́ yín o. Àwa nu o.
ẹ ṣeun gan ẹ ṣeun gan kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run. ẹ ṣeun gan. ṣé ẹ̀yin ń sọ èdè Yorùbá sáwọn ọmọ yín lé dáadáa. ẹ máa sọ fún wa dáadáa kí wọ́n gbọ́ dáadáa ní o. àdúpẹ́. ọ̀dà ẹ ṣeun gan. Ọlọ́run ó jíwọ́ ọmọ ayọ̀ lásùn n tó dànù bàbá Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni tá a bá délé ẹlòmíín gbà mí bẹ́ẹ̀ níjọ́ kan lèmi àti Ṣeun la lọ ibì kan nígbà tá a dé bẹ́ẹ̀ àwọn ọmọ Yorùbá pọnbí ni ó tún wá jẹ́ gbèrè pẹ̀lú wo ni ọjẹ́ Ìbàdàn. wọ́n á ń sèdè òyìnbó sáwọn ọmọ wọn. wọ́n á ń sèdè òyìnbó sáwọn ọmọ kó ló ti á jẹ́ báyìí. kódà ẹ méjì àfọwọ́ sí. ní iléèwé gan tó jẹ́ iléèwé ńláńlá àwọn yẹn ń gba master ń bẹ̀ lórílẹ̀-èdè Yorùbá tí wọ́n fi ń ṣe nǹkan rí pé Yorùbá náà lọ ń sọ báyìí. ẹ bá pọ̀lọpọ̀ àwọn èbó táwa wá ń wò pé wọ́n kàn wá lójú tiwa táwa ń rò pé wọ́n ń Yorùbá gan ti ń di àmàlà àti jẹ̀bi ń tí wọ́n sọ Yorùbá. wọn ò ṣèdè lásán. bàbá tó gún àwọn bàbá wa lọ́pọ̀ ní rírà lọ́wọ́n o. kọ́lọ̀ ń kọ́ sàánú wa kọ́mọ jẹ́ pé a tún máa fowó kọ́ Yorùbá lọ́dọ̀ àwọn èèyàn. ọlọ́mọdé abadé bẹ́ẹ̀ o ní badé bẹ́ẹ̀ o láṣẹ Ọlọ́run àwọn alálẹ̀ òní jẹ́ abadé bẹ́ẹ̀ ní badé bẹ́ẹ̀. Aló ẹ káalẹ́ o. inú wa dùn. à ń gbádùn yín bàbá. àdúgbò Ọlọ́run. àṣẹ bàbá àṣẹ wá. àṣẹ. àṣẹ àmì tí yí bàbá ọ̀dà inú wọ́n dùn sí ọ̀dà tó oníyàn ṣeun ọlọ́kàṣeun gbogbo àwọn tá a jẹ́jọ kàkọ́ àìbínú adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Ìdùmarè adúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń bẹ létí gbọ́ tẹ́ ń bọ̀ wá ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ bá wa sọ lẹ́yìn ètò wọ́n ní àgbà pé kàn. Àlọ́ ẹ káalẹ́ o kí ni orúkọ yín àti bọ̀lẹ̀ tí ń pè wá. láti Dégàkọ̀. à ń gbọ́ yín. ẹ ṣeun gan ẹ ṣeun adúpẹ́ fọ́lọ́run. àló à ń gbọ́ yín o. ẹ ṣeun gan ẹ kú fẹ́ wa Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ̀ Ọlọ́run wà pẹ̀lú yín o. ẹ ṣeun gan orin ayọ̀ lásùn ó dọ̀la. tó oníyàn ṣe wọn lọ́kàṣe gbogbo àwọn tá a jẹ́jọ kàkọ́ àìbínú ẹ má wulẹ̀ pè wá mọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ lè pè wá lórí 96391644 96391644 96 39 16 44 òun náà lẹ̀ ń wò lójú Facebook tẹ̀ tí ń wò wá ìwọ ẹ̀yin tẹ̀ ń bẹ lé òkèèrè bẹ́ẹ̀ bá ní gbólóhùn kan àbí méjì tẹ̀ fẹ́ bá wa sọ lẹ́yìn ètò adúpẹ́ pé òkun adúpẹ́ pé ọ̀sà o adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alálẹ̀ Yorùbá adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aláṣojú iléeṣẹ́ yìí adúpẹ́ lọ́wọ́ olóòtú wa Olúwaṣeyàmọ́ Ọbalọ́lá Guillaume Àgbókò ní àmójú ẹ̀rọ wa Tìjàní Dáúdà Ọ̀yọ́ àtàrẹ gangan bàbá Ọ̀yọ́
àwa ti mẹ̀tọ́ àgbà tá a fi fágbà ní gbangba lásìkò gbàtàgbà ti rò pé gbà ti fún mọ́ òun lọ́wọ́ bíi gbà àwa náà wàá fi gbàǹgbà yàfẹ́nu àgbààgbà gbogbo eré gbàtẹ́gbà ti gbà lọ́wọ́ wa dànù láti gbà tá a ti jẹ̀gbà ẹgbẹ́ ìwé tó fi wá dàgbà sínú àgbà náà di òní padà pé láti gbà yìí orírun ẹ̀gbọ́n òní jẹ́ arógun gbàmígbàmí gbọ̀nà àgbàlárógún gílé ìrúkọ ẹ̀gbá wọ́n ní ìgbà aláǹgbá kì í gbalẹ̀ lọ́wọ́ onílé tì ìgbójú ní wọlé tán àgbàtán nígbà sí ìgbọ́lẹ̀ gbogbo ní tá a bá wí lónìí yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ mọ́ wa láà nígbà tí ìṣègùn tó jẹ́ pàṣẹ Ọlọ́run ọba àtàṣe àwọn tó dilẹ̀ ni á dàgbére lónìí bàbá Ọ̀yọ́ á tún padà wà ńjọ́ mẹ́jọ nǹkan ò ní ṣe wá ẹ má gbàgbé tó wà ńjọ́ Sunday ilé aláyọ̀ aago 3 sí 4 ẹ máa pàdé Olúwaṣeyìn àmọ́ ọba lọ́la tó bá dijọ́ ajéjọ́ lẹ́ndì ẹ máa pàdé wánú ètò ojú ọpọ́n nígbà tá a máa gbàlejò Alájà Àrúkà Gàwátì Òkèsọlá títí ìgbà náà bàbá Ọ̀yọ́ àánú Ọlọ́run ọba ààbò Ọlọ́run ọba kó máa wà pẹ̀lú àní tójú oorun dójú kú ó dìgbà ire lójú owó rí ire o. ẹ ṣeun o. ẹ ṣe àdúpẹ́ o Ọlọ́run kò jẹ́ àrẹ. Alhamdulillah. àyàn tó pọ̀ lónìí gan-an. ó ti pọ̀ jù. àdìláìtàláì.